wà pátápátá kéré. Ẹ súnmọ́ wa níbí kẹ́ ẹ wá gbọ́ làbárí ẹnu wa. Akíyín tọbatọba, akíyín tìjòyè, akíyín tẹrú tọmọ, a ò lólódì kankan. Ó yẹ gbogbo yín pátápátá ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ mọ́ bá wa ká lọ nítorí pé àṣìpáyà lóbìnrin sílẹ̀kùn ìmọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọlúwàbí kì í jàjà ẹ̀sìn kankan. Ọ̀rọ̀ ń bọ̀ o, ọ̀rọ̀ ń bọ̀. Ní ìṣe ilẹ̀ Yorùbá, ọba ni olórí gbogbo ohun tí a bá ń ṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀sìn yóò wù kí wọ́n máa ṣe ní ìlú, ọba ni olórí wọn. Nínú ààfin tí wọ́n bí mi sí, gbogbo ẹ̀sìn ló péjú bẹ̀. Àtọmọ onífá, àtọmọ aláwo, àtọmọ mùsùlùmí, àtàwọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì, àjọ máa ṣeré ni. Nǹkan kan ń pa gbogbo wa láyà ní ilẹ̀ Yorùbá. Òun náà ni pé kí ìjẹ ẹ̀sìn má bàa ṣẹlẹ̀. Àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ tọ́ka sí wípé tá a bá ṣọ́ra ó lè ṣẹlẹ̀. Gbogbo àwọn ẹ̀sìn tá à ń sìn wọ̀nyí pátá kò sí kan nínú wọn tó kọ́yàn ní pé kó lọ di olódì aládùúgbò rẹ̀ àbí kó dọ̀tá alájọgbé rẹ̀ àbí kó mú àwọn ọmọ ìyá rẹ̀ ní ẹni tí ò ní kí mọ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Nígbà wa òṣèlú ẹlẹ́gbẹ́ tí ẹ̀ délẹ̀ Yorùbá tí àbárò pé yóò fọ́ àjọṣe wa kò fọ́. Ọmọlúwàbí ẹ tají, ẹ mọ́ sàṣùpara, ẹ mọ́ sàṣùpìyè mọ́. Ọmọ Dúdú àti ń bá wọn tẹ̀sìn mùsùlùmí ọjọ́ pẹ́. Kò sì sédè àyèdè láàrin mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. Ìgbà tẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì náà sì tún dé. Àtẹlẹ́sìn mùsùlùmí, àtẹlẹ́sìn àbáláyé, àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ń bára wọn ṣe, wọn ò bára wọn jà, bẹ́ẹ̀ sì ni wọn ò bára wọn ta. A dá púpọ̀ kí àwọn ẹ̀sìn kan máa bú ìkejì àbí ìkẹta pé bó ṣe ń ṣe tiẹ̀ kò dáa, bó ṣe ń ṣe tiẹ̀ Ọlọ́run lòdì sí, bó ṣe ń ṣe ìyẹn ò dáa. Fún ìwà ọmọlúwàbí tó jẹ́ ti Yorùbá, ká mú yẹn kúrò ó ṣe pàtàkì. Ọgbọ́n ló gbà. Ọgbọ́n yìí ni òjì abáwọn jagun abẹ́lé ìjọ́sí. Jésù ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kán máa gba àdúrà pé ìwọ Ọlọ́run ọba ìfẹ́ tìrẹ ní kí a ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ọlọ́run dẹ̀ sọ fún wa nínú Al-Qur'an pé wọ́n máa sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìfẹ́ tìrẹ Ọlọ́run ọba la máa ṣe láyé gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ. Tí ẹnu àwa ẹlẹ́sìn Kristi ẹlẹ́sìn Mùsùlùmí bá papọ̀ wípé ìfẹ́ tí Ọlọ́run ọba ló yẹ ká ṣe láyé, kò yẹ ká máa dira wa lọ́wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀sìn Jésù ó ní àlàáfíà mi lèmi fi fún yín. Ikọ̀ àlàáfíà ọmọ àlàáfíà ló fi wá ṣe, ẹ̀rí àlàáfíà ló fẹ́ ká máa jẹ́. Nígbà tí ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tó náà dé, ní tó fi kọ́ gbogbo àwọn ọmọ tó tẹ̀lé ó ní pé wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n hùwà rere, kí wọ́n sì nífẹ̀ẹ́ ọmọnìkejì wọn. Tá a bá sì ṣọ́ra, tá a bẹ́ẹ̀ gbà kọ́rọ̀ ẹ̀sìn ó sọ kó ba àjọṣe wa jẹ́. Ojú àwa fúnra wa ọjà níran wa yìí, igi oró la sì gbìn lẹ̀ fún àwọn ọmọ wa. Ẹ̀sìn Kírísítẹ́nì Jésù ó ní ibi tó ti yọ nínú èdè ògbè. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Mùsùlùmí ní ibi tó gbà jáde nínú òtúrá méjì. Ọ̀rọ̀ kí ẹ̀sìn máa bára wọn jà kò sí inú Ifá àrígbọ́. Èmi gbà pé ara ń tó fa rúdurùdu tí ń wọlé bọ̀ yìí ni pé ògiri wa ti lanu. Aláǹgbá ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ó sì ti ráyè wọbẹ̀. Àwa ọmọ oníǹkan láwà fura torí bí pánsá wa ò bá fura yọjà ni. Àwa ò fẹ́ kí ìjà ìtàjẹ̀sílẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tàbí anywhere ní gbogbo ilẹ̀ Nàìjíríà. La ṣe kégbàjarè yìí síta. A ti wọnú ara wa púpọ̀ jù kí ọ̀rọ̀ ẹ̀sìn kó yà wá nípa lọ. Kóńkó jábélé kò ran ọ̀rọ̀ wa nílẹ̀ yìí o. Àfi ká fọwọ́sowọ́pọ̀. Èrò bámúbámú ni mo yó bí o mọ̀ bẹ́ẹ̀ lòmí ò tí ì jẹ. Àkóbá ni yóò fi bí o. Èyí tí Ọlọ́run ọba pèsè fún wa, tí Ọlọ́run ọba jogún fún àwa Yorùbá, ká máa lò lọ́nà tí a ó fi tún máa tẹ̀síwájú, tá ó máa jẹ àǹfààní rẹ̀ láàrin ara wa. Ṣùgbọ́n kì í ṣe pé kí àwọn ẹlòmíì náà máa jẹnu àǹfààní ọ̀hún. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀, ìṣẹ̀lẹ̀ àyíká àwa tó fẹ́ ráríwọ̀ wá láàárín yìí, ó fẹ́ sọ wá dohun tí a kò kì í ṣe àtohun tí a kò jẹ́.
ọmọ Odùduwà ẹ ronú ọmọ káàárọ̀ oòjíire sọjí. ẹ̀sìn kankan ò kọ́ èèyàn pé kọ́ lọ fi tipátipá mú ẹnì kankan sin lọ́hùn torí Ọlọ́run lè gbìjà ara ẹ̀. ẹ̀sìn kan ò pé